ẹ kú dédé àkókò yìí, ẹ kú ilé làkí gbogbo ará ilé, ẹ kú àbọ̀ àkí gbogbo èrò ọ̀nà, àkí yín nílé lóko lódò pé a kú ojúmọ́ níbi tí ojúmọ́ ti mọ́ wá nílẹ̀ káàárọ̀ òjíire. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè, ọba mi Aláwùrábí, ọba tí ń bẹ kí bẹbẹ tó máa bẹ. Ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ, ọba tí ò tún máa bẹ nígbà tí bẹbẹ ò tún ní sí mọ́, ọba lánàá, ọba lénìí, ọba lọ́la, ọba títí ayérayé. Akíyín kábíyèsí elédùà, ọba mi àjíkí, ọba mi àjíkẹ́, ọba mi àjípè, àtúrẹni tí ò sùn ọ̀ṣẹ́, ògbénu ndí aṣọlá, ògbénu adélébọ̀ṣẹwà. Akíyín bàbá olórí ogun. Lónìí èmi àti ẹnìkejì mi, ìyàwó mi, ìyáàfin Ọmọbọ́láńlé, ìyáàfin arẹwà tó ṣe é rí, tó ṣe é mú yangàn, lájọ wà lórí ètò wa, ètò yín àṣà Yorùbá dùn. Bẹ́ẹ̀ ni wọ́n wà ní ẹ̀gbẹ́ mi bí ẹ ṣe ń wò mí, tẹ̀mí náà ń wò yín yìí. Ìyáàfin Ọmọbọ́láńlé, ẹ máa kú ọjọ́ mẹ́jọ, a kú kó lè dà. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn òdì. A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa. Báwo ló ṣe rí lọ́dọ̀ tí èyí mo rí pé gbogbo ẹ̀ tutù. A dúpẹ́ fọ́lọ́run tó ṣọ́ wa látọ̀sẹ̀ tó kọjá. Alhamdulillah. Tó ṣọ́ wa títí di àsìkò táwa yìí. Olúwa ò ṣe é. Báwo lọ́dọ̀ tí? Adúpẹ́ pẹ̀pẹ́ òkun. Ẹ ṣé ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, adúpẹ́, a lè dúpẹ́ tán tá a bá bẹ̀rẹ̀ látòní títí tílẹ̀ ó fi ṣú. Ọpẹ́ wo ò tí ì tó nínú oore tí Ọlọ́run ṣe fún wa. Mélòó ni ká sọ, mélòó ni ká kà? Ṣé èyí tí Ọlọ́run ṣe ni, àbí èyí tí àtẹ̀lérò tá a béèrè tí Ọlọ́run ṣe, èwo ni ká sọ nínú ẹ̀? A ó máa dúpẹ́ ni. Ẹni tí a bá ṣe lóore tí ò dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù ni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè, ọba mi òkè, ọba mi ìlàyé. Ẹ ṣé bàbá. Lónìí ká má pe ara wa, ká má gbára wa ní àkókò tó pọ̀. Ibi tá à ń lọ ò jìnnà, ṣùgbọ́n ibi tá ó yà lónìí yóò pọ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni yóò pọ̀ díẹ̀, torí pé àwọn ẹ̀dá kan wà nínú ayé. Ìyá òyìnbó pé èèyàn bá ń lọ ní títì tó bá ní wọn ní orí ìjókòó tí ò bá yà kí wọn, ọlọ́mọdé orin lásán. Àwọn ẹ̀dá kan bẹ nínú ayé yìí, bí èèyàn bá wà nínú ọkọ̀, bó bá rí wọn, ìyá òyìnbó, tó o bá jọ̀wọ́ sí wọn kó o kí wọn, Ọlọ́run jẹ́ kí àlọ́ dá káàbọ̀ sùn wọn. Àlọ́ gbogbo wa, àbọ̀ gbogbo wa yóò sì máa sùn pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ọpẹ́ wa pàtàkì lónìí, a ó bẹ̀rẹ̀ ìdúpẹ́ wa láti ibi tí ó ti bẹ̀rẹ̀ àti ibi tí Ọlọ́run ní kí a rántí tó rán wa létí dé. Ẹni tí a bá dárúkọ ẹ̀ lónìí kó má fi ṣèbínú pé bóyá a rántí àwọn tàbí àdá wọn mọ̀. Bẹ́ẹ̀ ni, torí pé ọmọdé ni wá, ẹ bá ṣe fọmọdé ṣe é, kí ẹ bá wa fi àgbààgbà. Ǹjẹ́ èyí tẹ̀lé ẹni tí ẹ kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ètò lónìí, ìyá wa ìyáàfin Ọmọbọ́láńlé? Ẹ ṣeun olóòtú. Lénìí èmi á kọ́kọ́ dúpẹ́ fún Elédùmarè. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí Elédùmarè. Màá tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko, torí tí ò bá sẹ́yìn kò sáwà. Olúwa ò ṣe o bàbá. Tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá pé ilé àtọ̀nà olúkálukú kò ní dàrú. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣé. Ẹ ṣé púpọ̀ ìyá wa ìyáàfin Ọmọbọ́láńlé. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá àwọn, tó fi àwọ̀ tó rẹwà, wọ́n fi kírìmù, wọ́n fi ra ẹwà wọn o láti òde ọ̀run wá, pé ọba tó rí àwọn ní pupa, tó dà wọ́n ní pupa, tó ń pè ní arẹwà. Ọlọ́run ò ní bà yín láwọ̀ jẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Èmi náà ò jẹ̀bi, bẹ́ẹ̀ sì ni
mi ò ṣàlàyé má yan ọlọ́run gbogbo gbàlè mi máa ń dúpẹ́ tèmi lórí ohun tọ́lọ́run ṣe torí pé dúdú ni mí mo dúpẹ́ lọ́wọ́ dúdú tó dá mi ní dúdú dúdú ni mí mo gbà pé àwọ̀ tèmi ni torí pé tí a bá gbé dúdú léná dúdú ló mọ̀ ń jẹ́ èmi náà dúpẹ́ tèmi ọlọ́run ọba àjọkẹ́ ọba àṣàkẹ́ mo dúpẹ́ oore tí ẹ ṣe nínú ayé mi nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ká tó máa tẹ̀síwájú máa ya ilé ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi àbúrò mi èèyàn pàtàkì pàtàkì tó jẹ́ pé ọmọ kékeré ni ṣùgbọ́n ọlọ́run kó bá mi dà lágbà ẹni àkọ́kọ́ tí ọpẹ́ kọ́kọ́ tọ́ sí nínú ayé mi olóòtú àṣà Yorùbá dùn ní ilẹ̀ Íjíbítì òun náà ni ẹni tí gbogbo èèyàn mọ̀ bí ẹni mọ̀ wo Alhaji Abdulyakin Ọmọláre tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀bú olúwa bá mi dà yín lágbà olúwa má jẹ́ kí ẹ rinlẹ̀ láéláé gbogbo ogun tí ń jà lọ́tún tí ń jà lósì olúwa kó gbé yín borí ogun náà kò sí ọgbọ́n báwo ni ẹ̀dá ṣe fẹ́ rìn láyé torí òní mì ṣùgbọ́n tó bẹ̀ jù bẹ́ẹ̀ ọlọ́run á wọlá gbogbo ẹni tí ẹ ti ṣoore fún tí ẹ ti ṣàánú fún ní ilẹ̀ Íjíbítì yìí tàbí níbòmíràn tí wọ́n tí ẹ dùn nínú ọlọ́run ó dùn yín nínú pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè. kí a má ṣàyà dìde ńlẹ̀ kó mú tó ìyàwó ìjóge ẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mú jóge. kí a má ṣàyà dìde ńlẹ̀ kó. látara bẹ́ẹ̀ ọpẹ́ pàtàkì ọpẹ́ mi tẹ̀síwájú lọ́wọ́ àwọn ènìyàn mi àwọn èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn tó jẹ́ wípé ẹ máa wò wọ́n níta bí ọmọ kékeré ẹ máa wò wọ́n pé ta ni wọ́n ṣùgbọ́n ọmọ kékeré ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n àgbàlagbà ohun tí àgbàlagbà ń ṣe ohun tí wọ́n ń gbé ṣe ó kọjá orí ọjọ́ orí tiwọn gan pàápàá nípa ìlọsíwájú ẹ̀dá ni ìgbìyànjú fún ẹ̀dá láti ní kí gbogbo ohun tó fẹ́ gbogbo ohun tó ń rò lérò kó lè máa tẹ̀síwájú máa ya ọ̀dọ̀ àwọn èèyàn mi àfáà mi àwọn ṣéèkì mi tó tábà ní ká máa dárúkọ níkọ̀ọ̀kan ilẹ̀ oṣù ilẹ̀ òmọ́ gbogbo àfáà nílẹ̀ Íjíbítì la kí pátápátá pé asàlámù aleikum paramọ́tòláhi barakatu. Ipò ààrẹ nà ń bẹ lọ́wọ́ tèmi tẹ́bí ọmọ àti ìyàwó èyí tí mo ní wọn ò torí wa jára lẹ́kẹ̀dì là ń dúpẹ́ sí i aláwàdọ́ pẹ̀lú tí mo mú wa ọba. Ọlọ́run dúpẹ́ o. Alhaji Musa Bello mo kí yín Alhaji Lukman Alrohim Ẹlẹ́gbáwì mo kí yín bàbá mi mo sálámọ̀ mo kàn sára sí yín mo kí yín tọkàntọkàn mo kí yín taratara mo kí yín pé ẹ kú àṣálẹ́ níbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí mo tẹ̀síwájú mo kí Alhaji Lukman àbúrò bíà olóróró mo kí yín látara gbogbo àwọn ẹni yìí ẹ dákun ẹ dábọ̀ mo kí gbogbo àfáà pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire ìyá mi ẹ̀yin náà bá mi sálámọ̀ sí wọn kó má dàbí èmi nìkan. ẹ ṣeun olóòtú bẹ́ẹ̀ ni àròhun fúnmáyọ̀ yóò jọ pẹ́ ẹ ṣe àdúpẹ́ ẹ kú àtìlẹ́yìn wa ẹ kú gbogbo ògbà ọlọ́run elédùnmarè á bá wa dúpẹ́ fún yín. wọ́n kú ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n kú ibi tó ń bá wa lọ. wọ́n kú ibi tí wọ́n tún bá wa lọ ẹ mú adébùtayọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ọ̀rọ̀ tí yín náà kò ní dojúrú. a tún tẹ̀síwájú lórí ètò wa ètò yín náà la wà àṣà Yorùbá dùn mo kí àwọn bàbá mi lọ́tún lọ́sì àwọn tó jẹ́ pé àwọn ni Ọlọ́run yàn láti di ilẹ̀ Íjíbítì mú fún àǹfààní kan tàbí kejì ẹ rántí pé ẹ̀dá kan ò lè rìn láyé kórí ẹ̀ máa mì ta ló mọ̀ ta ló gbọ́n tán kò sẹ́dá náà nínú ayé mo kí yín gbogbo Nigeria community a kí yín gbogbo Yorùbá community a kí yín a kí gbogbo student union pátápátá ilẹ̀ Íjíbítì a kí yín ní ọlọ́kan jọ̀kan a kí gbogbo yín kọ́lọ́n bá wa kí yín Ọlọ́run bá wa kún yín lẹ́yìn látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin pásítọ̀ wa látòrí bàbá wa bàbá Wálé Májẹ̀mú bàbá wa Aníyẹ lóyè àkìyín mo kí ìyá mi látara bẹ́ẹ̀ ìyá mi Florence Àníkẹ́ àkìyín àkí ìyá wa Ẹ̀ríkẹ́mi bákan náà àkí gbogbo àwọn bàbá wa ní Marcus àkìyín àwọn iṣẹ́ Olúwa Orísun Fọkànbalẹ̀ Ẹ̀sìbà Májẹ̀mú ibùdó gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan la kí pátápátá pé iṣẹ́ dáadáa yín kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè ibi tí ẹ kù sí abẹ́ Ọlọ́run ọba Elédùmarè kí ó bá wa tún yín ṣe níbẹ̀ kò sí ẹ̀dá kan tó gbọ́n tán kò sì sí ẹ̀dá kan
tó mọ̀ tán ẹ bá mi kí wọn ìyáàfin. ẹ ṣé o ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa nínú iṣẹ́ olúwa ọlọ́run á túbọ̀ máa ṣagbára dọ̀tun. àmín àmín. iṣẹ́ tí ọlọ́run bá ti parí òun ló máa gbé wá sọ́dọ̀ yín. gbogbo àwa tá a wà níbí báyìí ọ̀rọ̀ wa ò ní sọ́lọ́run tí ẹ̀yin tẹ́ ń dárun mọ́jú ní wa náà ọ̀rọ̀ tí yín náà ò ní tọ́lọ́ kò ní sọ́lọ́run o àdúrà wa máa gbà ọlọ́run á túbọ̀ máa ṣagbára dọ̀tun. àṣẹ ẹ ṣé púpọ̀ ẹ dákun ẹ má bínú bàbá fọmọdé ṣe é kàn ṣe kí ni wọ́n bá fi àgbàgbà torí ọmọdé ni wá àláyà akẹ́bọ̀ jẹ ẹ má bínú ọlọ́run ló gbéṣẹ́ náà rán wa pé ká máa wí ìṣe mímọ̀ ṣe a ò gbọ́n bẹ́ẹ̀ sì ni a ní ìmọ̀ kan tó ju ti àwọn tí a bá ní iwájú lọ. ká tó máa tẹ̀síwájú náà ẹ jẹ́ ká yà gbèrè ká lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa ọ̀gá wa èèyàn wa ká kí wọn torí pé na bálábà òun ni bàbá ká dọ̀bálẹ̀ fúnra kò pé ká má ga so èèyàn pàtàkì ni wọ́n láwùjọ òun ni ọ̀gá mi olú ọmọ ọlálẹ́kan àbáyọ̀mí àǹjọ̀nú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá mo kí yín níbikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí bẹ́ẹ̀ ni a kí yín o bàbá ọlárẹ̀wájú nìyí ẹ̀ní dọ́lárẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọlọ́run sì ni wá ṣe lẹ́yìn nǹkan ṣoṣo torí iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe tí ò rí èèyàn báwọn dùn tí ò rí èèyàn báwọn fà á lọ́tún lọ́sì figagbága iṣẹ́ yẹn gan ó túbọ̀ sí ọlọ́run gan òfàlùbáríkà sí ni àwa bá yín dúpẹ́ wípé bó tẹ̀ jẹ́ pé ẹ̀yin là kọ́kọ́ ní ilẹ̀ jìbìtì ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò ní dópin lórí yín kò ní dópin lórí àwa náà torí a mọ̀ pé àwọn mìíràn ti tún bọ̀ lẹ́yìn àbíkílẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ ni ẹ kúkú parọ́. ìlú sì ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni ilé aláyọ̀ ni kò ní bàjẹ́ bọ́ lórí ètò tiwa ètò àṣà Yorùbá dùn láwà ń báyìí kí ẹ máa bá wa ká lọ lẹ́nìí ààrin fáyọ̀ bí kò ṣe ọpẹ́ ni ká máa dá bẹ̀rẹ̀ ọpẹ́ níbo ní ká ti bẹ̀rẹ̀ ọpẹ́ yìí o. bàbá ní ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀mí dọ́là olóòtú àní. ẹ kọ́kọ́ bá a dúpẹ́ lórí ìyáàfin olórí ẹgbẹ́ gbogbo àṣà pátápátá nílẹ̀ íjíbítì ìyá wa ìyáàfin Aminat Ọlábísí aka Bikam ẹ bá a dúpẹ́ lọ́wọ́ ìyá ẹ bá a dúpẹ́ lọ́wọ́. màmá wa màmá ẹgbẹ́ wa ẹ ṣé àdúpẹ́ o ilé àtọ̀nà yóò ní dàrú. àṣẹ. ọlọ́run á túbọ̀ máa gbé yín ga ní tẹ́ ẹ máa fi ṣèyá fún wa ọlọ́run bá máa fi lé yín lọ́wọ́. àṣẹ. dúpẹ́ o elédùn máa bá a dúpẹ́ fún yín. àṣẹ ẹ ṣé ìyá mi Ajá Aminat Ọlábísí aka Bikam adúpẹ́ lọ́wọ́ yín níbi tí ẹ ti gbé bẹ́ẹ̀ ni torí pé ẹni tí wọ́n bá ṣe ní oore tí ò bá dúpẹ́ tí ò sì mọ̀ tó bá ṣe níkà kò lè mọ̀ bàbá mi sọ bẹ́ẹ̀ àbí kílẹ̀ yín rò bàbá mi sọ bẹ́ẹ̀ pé tó bá ṣe lóore tí ò bá dúpẹ́ dìgbà tí ọlọ́ṣà kóni ní ẹrù ni èmi ọmọ yín tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wo MC Olúọmọ Abíwá Pẹ̀lẹ́ ọmọ yíyọ ẹkùn mo ń fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi nínú ilé agboolé àṣà Yorùbá dùn bẹ̀rẹ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ ìyàdọ̀ ìyá mi Ajá Aminat Ọlábísí Bikam ẹ ṣé àdúpẹ́ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Ajá Kafayat Badmus Yèyélúwà àṣà Yorùbá dùn Olúwa bá a dúpẹ́ lọ́wọ́ yín owó tí ẹ fi máa ṣe Ọlọ́run ní fi wọ́n yín ẹ ti ná owó kò sú yín kò rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run kò ní sú yín kò ní rẹ̀ yín àṣeyè la ó ṣe bákan náà a tẹ̀síwájú sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè àṣà Yorùbá dùn ní ilẹ̀ íjíbítì akọ̀wé ẹgbẹ́ wa omidan ìyáàfin Tèmítọ́pẹ́ Kòkà bẹ́ẹ̀ ni a kí yín bákan náà a kí agbákẹ́kẹ́ àṣà Yorùbá dùn olórí alájà ìyáàfin Olúwakẹ́mi a kí yín a kí igbákejì yín náà omidan àṣàbí Olúwakẹ́mi a kí yín a kí ìyá wa alájà Latifat alukoro ẹgbẹ́ a kí yín pé ẹ kú dédé àkókò yìí ẹ kú kó lè da iṣẹ́ tí wọ́n ń lọ tí wọ́n kì í dé ayé ò ní ràn yín pẹ̀lú ògo Ọlọ́run mo wá fòfẹ̀rẹ̀ ìyá mi níbo ni mo tún fò lọ báyìí agbára ti pọ̀ jù mo fòfẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó di ilẹ̀ Nàìjíríà a máa yà àwọn èèyàn lẹ́nu wípé níjọ̀wọ́ la bí tó ti ń bímọ kò yé mi náà ìyáàfin ìjọ tẹ̀ wáyé yín àwọn ohun tá à ń rí àwọn àrà tọ́lọ́hun ń dá
nínú agboolé àṣà Yorùbá dùn ó tó pẹ́ ẹgbọ́n pàjẹsẹ́lẹ̀ kan ètò wa tò ní ìdúpẹ́ ni àmọ́ bí ta ti fẹ́ mú ọpẹ́ wa wá àmọ́ bí tí a fẹ́ tẹ̀ sọ́pẹ́ a fẹ́ forí ẹ̀tì torí pé ó kàn ń jẹ́ ohun ìyàlẹ́nu fún wa ní ohun tọ́lọ́hun tó ń gbéṣe nínú àṣà Yorùbá dùn. Ní báyìí bẹ́ẹ̀ ni àṣà Yorùbá dùn a tún ní ìyẹ́ ẹgbẹ́ tó jẹ́ ìyẹ́ ẹgbẹ́ nílẹ̀ Nàìjíríà lórí àṣà Yorùbá dùn yìí náà ní bákan náà tán jẹ́ Alájà Mosúnmọ́lá Adéníkẹ́ Ọ̀nàsànyà ìyàwó bàbá wa aka Sharafadeen bẹ́ẹ̀ ni gbogbo Ògùn state akínyìn ìyá wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọmọdé lẹ nífẹ̀ẹ́ àgbàlagbà lẹ ń wá ìlọsíwájú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí yín náà pẹ̀lú ògbọ́ Ọlọ́run wọn ò ní jábọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè látara bẹ́ẹ̀ mo tún fẹ́ ra tíkẹ́ẹ̀tì o mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì Ìyáàfin kò yà yín lẹ́nu bí mi pé tíkẹ́ẹ̀tì mo tún fẹ́ rà báyìí ẹ ṣe Olúwa ó jẹ́ kí tí yóò mọ̀ dá pẹ̀lú ògbọ́ Ọlọ́run mo ra tíkẹ́ẹ̀tì látara bẹ́ẹ̀ mo fún fẹ̀rẹ̀ ó di ilẹ̀ àwọn aláwọ̀ funfun bẹ́ẹ̀ ni ilẹ̀ aláwọ̀ funfun la tún lọ báyìí látọ̀dọ̀ ìyá mi Ìyáàfin Adéníkẹ́ Ògúndẹ̀kọ́ láti USA ìyá wa pè wá wọlé lórí ètò wa ètò yín àṣà Yorùbá dùn wípé àwọn wo program wa tó ṣe ètò wa orí àwọn wú inú àwọn dùn àwọn fi ọwọ́ sọ̀yà àwọn mú ọrùn ọwọ́ sílẹ̀ wípé gbogbo ibi tí a bá fẹ́ lọ ká máa pè àwọn ò máa kún wa lẹ́yìn àwọn ó sì máa ràn wá ní ọwọ́ kí Ọlọ́run kó bá wa ràn wọ́n ní ọwọ́ àwọn náà ni ìyẹ́ ẹgbẹ́ àṣà Yorùbá dùn ní ilẹ̀ Amẹ́ríkà Ọlọ́run ò jẹ́ kẹ́ ẹ kú sájò wọn ní gbòkú yín wálé pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo ibi tí ẹ bá fi sí lẹ́ ò máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè látara bẹ́ẹ̀ mo wá kí ọ̀gá wa pátápátá ọ̀gá wa yányányányán àwọn èèyàn ńlá Ọlọ́run ò máa ṣe dúpẹ́ Ìyáàfin Ọlọ́run ò máa ṣe bàbá ò máa ṣe aláàánú ẹ máa ṣe atóbijù ẹ máa ṣe gbanigbani ẹ máa ṣe ọba apani ẹ máa ṣe ọba ajíni ẹ máa ṣe atúrò ẹni tó sùn ọṣẹ ẹ máa ṣe orúkọ wo là lè fi pọ̀ lọ́hùn náà bàbá tó pé ó jó orúkọ tẹ́nìkan ò lè jẹ́ ó bí ara rẹ̀ ó lóyún ara rẹ̀ ó bí ara rẹ̀ ó sọ ẹ̀ lórúkọ ó lóun ò ní fẹ́yàwó ó dá obìnrin tó ṣe rẹwà tó ní gbogbo àgbáńlá ayé ó lóun ò ní fẹ́ kankan nu wọn kò sì fẹ́ ó dá gbogbo owó gbogbo tó owó ti bẹ̀rẹ̀ ní tó ń pè ní kọ́rẹ́nsì bó ṣe rẹwà tó da tó pọ̀ tó ó lóun ò ní nọ́mbẹ̀ kò sí ná ó tún dá aṣọ oríṣiríṣi ó tún wá rẹwà bẹ́ẹ̀ ó lóun ò ní wọ̀ kò sì wọ̀ àwa ni Ọlọ́run kí láàfin máa dá yín mọ̀ nígbà tí ẹ wọṣọ ẹ lo mọ́tò gbogbo àwọn olówó ní lo mọ́tò ńláńlá tá a sì mọ̀ pé olówó leléyìí bàbá ní ṣe mọ́tò kò sí mọ́tò tó ń bẹ láyé tóun ò lò òun ò sì ní lò bàbá aeroplane tó wá ń kọ́ bàbá ní jẹ́ẹ̀tì tí ń fò lókè bàálù olóhùn ní olóhùn tún ní lò ẹ dákun ta ló olówó tó lè ní owó tó lòun ò ní ná owó ọ̀hún ta ni aláṣọ tí ó raṣọ tí ó fi odidi bíi 500,000 tí ń ṣe 200 náírà tí ó fi ra aṣọ tí ò ní wọ̀ kò sólúwa rẹ̀ ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi níbi kí tẹ́ bá wà pé mo kàn sára sí Ọlọ́run ọba mi ọba àjíkẹ́ pé mo dúpẹ́ níbi tí ẹ ti mú mi bọ̀ mo dúpẹ́ níbi tí ẹ mú mi dé báyìí mo sì tún dúpẹ́ ibi tí ẹ mú mi lọ torí pé mo mọ̀ pé èbúté ayọ̀ lẹ mú mi lọ gbogbo àwọn olólùfẹ́ wa nínú ilé àṣà adúpẹ́ lọ́wọ́ yín àwa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá mi Ìyáàfin lórí ètò asọ̀rọ̀mágbèsì ní Fàájì rédíò ní ìlú Nàìjíríà ìyá wa Ọláolúwa Mrs. Òní mo kí yín pé ẹ fi tọkàntọkàn ẹ fi tẹ̀lé ọmọ yín ẹ sì sọ pé gbogbo ohun tó bá gbà lẹ́ẹ̀fún pé lórí ètò wa ètò àṣà Yorùbá dùn ẹ ṣetán láti ṣe ohun tí ẹ fẹ́ fún wa Ọlọ́run ò ní fi kú já yín gbà lọ́wọ́ wa pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣe àkíyín lọ́lọ́kan jọ̀kan lẹ́nìí à ń bọ̀ wá lẹ́nìí wíníwíní ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ lórí ètò lónìí ṣùgbọ́n kí a tó wọnú ọ̀rọ̀ lọ mò ń bọ̀ mi ò tí ì dé. ẹni máa ní sí ẹ̀pọ̀ jù àwọn ní. ta ló yáwó lọ́wọ́ ẹ̀ tí ó kéré bó ṣe náà
ọmọ Tìjàní Akíìmù ṣe bó ṣe fẹ́ kò kọjá àtọ́ lóhùn là akọni ẹni bá ní tiẹ̀ pọ̀jù ahun ni àwọn àjàpá bàbá mẹ́ta olólùfẹ́ mi Sàlámì Abíọ́dún. Ẹni ṣiṣẹ́ apalẹ̀ wà láyé ọ̀rọ̀ gidi ni ilé ń ṣe látànà tálákọ̀rì tí ń ṣiṣẹ́ àgbèrè ilẹ̀ ní àná kòrò bí gbogbo gbọ́tàn gbèsè ayé Akíìmù tó fi kọ́gbọ́n àbí ọ̀nà kọ̀ọ̀lá Akíìmù ọmọ mọ́là làgbàlá tàǹbà. ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò tí ẹ ti ń wò wá ojú tẹ fi ń wò wá kò ní fọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. àǹfààní wà báyìí fún ẹ̀yin olólùfẹ́ wa torí pé ẹnìkan kì í gbọ́n tàn àbí a lè gbọ́n tàn kò sọgbọ́n tá a fi ní kò síbì kan kò sọgbọ́n tá a fi ní kò síbì kan tí ò bá sí ọgbọ́n ti yín ìmọ̀ ti yín ta là wá kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ ṣùgbọ́n ọgbọ́n ti yín ìmọ̀ ti yín náà ló jẹ́ ká máa rí díẹ̀díẹ̀ tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ ní kí a máa sọ àánú Ọlọ́run náà la sì tún rí gbà tí ẹ fi ń rí gbọ́ ọba tó wá fún wa ní oore ọ̀fẹ́ tó ṣàánú fún wa tá a fi ń rí wí tó fún ẹ̀yin náà ní etí tó ṣàánú fún yín tẹ́ fi ń rí gbọ́ àgbọ́yé Ọlọ́run jẹ́ kó túbọ̀ máa tẹ̀sí àárín wa pẹ̀lú ògo Ọlọ́run. lénìí àwọn agán fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ pè wá sórí aago láti béèrè ìbéèrè lórí àṣà Yorùbá ni nílẹ̀ Yorùbá tàbí nílẹ̀ Íjíbítì tàbí kódà lórí àṣà lórí ètò wa ètò yín tí ẹ ti ń wò wá yìí lẹ ní ìbéèrè tàbí àmọ̀ràn kan láti gba olóòtú àti ìyàwó wọn igbákejì wọn Ìyáàfin Ọmọbọ́láńlé tó àtẹ̀fẹ́ kí ẹ pè wá sórí aago láti béèrè àǹfààní wà báyìí orí aago tí ẹ lè pè wá sí náà lè yí Ìyáàfin ẹ pè wá sí orí aago yìí láti ibikíbi tó bá jẹ́ pé a ti kúrò ní ilẹ̀ Íjíbítì ní ìlú míì ẹ ti fẹ́ pè wá ẹ dákun ẹ fi àmì àròpọ̀ síwájú kí ẹ tó pè é èyí tí a ń pè ní +20 10 13 49 8804 lẹ́ẹ̀kan sí 0101 34 98804 nọ́mbà tí ẹ lè pè wá sí lórí ètò yìí nìyí fún ìbéèrè kan tàbí kejì kódà ó jẹ́ pé ẹ fẹ́ kí wa náà ni àǹfààní dẹ̀ wà fún ẹnikẹ́ni tó bá rí i pé Ìyáàfin ó wọ̀ wọ́n lójú ìyàwó mi ni ṣùgbọ́n mi ò ní tà wọ́n tó pé mi ì fẹ́ràn owó púpọ̀ ṣùgbọ́n tẹ́ni ẹ bá ti rí i pé àkáǹtì òun ti kún ó ṣẹ́ sílẹ̀ ó lè pè mí wọlé àǹfààní wà fún Ìyáàfin ẹni tó bá fẹ́ rà wọ́n tó ní owó tó pọ̀ lọ́wọ́ gbowó ìlójú kòkòrò mo mọ̀ pé irú ọkọ wo ni Ìyáàfin àsìkò tá a wà báyìí sí owó mà ló lè ṣe gbogbo nǹkan owó ni ẹja gbowó àtòrí àwọn kan ń bẹ nínú ayé wọ́n ti yó wọ́n ti jẹ́ ó tún ṣẹ́dà níwọ̀n tí àwọn ọmọ ibi tí wọ́n kó wọ̀ ọ̀hún sí ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé tí n bá ti ta ìyàwó mi fún yín lẹ́yìn 30 ọdún èmi yóò ṣe kí ni èmi yóò gba ìyàwó mi padà ẹ jọ̀ọ́ àti rí kọ̀ọ̀lẹ́ nìkan ti pè wọlé látọ̀dọ̀ ìyá wa ẹ kú dédé àkókò yìí ìyá wa ìyá wa Olúwa ṣeun ẹ bá wa gbé gbòòsà fún yàyà màmá wa gbòòsà àwa náà kí yín tọkàntọkàn yá wa a kí yín taratara a kí yín tẹ̀mí ẹ kú kó lè da kò ní rẹ̀ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Èdùmàrè bẹ́ẹ̀ ni ibi tẹ́ ti ń rówó tẹ́ ti fi ń tẹ̀ ná nínú ẹgbẹ́ yìí Ọlọ́run ò ní dí ibẹ̀ èṣù ò sí ní mọbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣe ìyá wa àmọ̀ràn wo lẹ fẹ́ gbà wá lónìí. ọ̀rọ̀ gidi rèé o Ìyáàfin ìyá ẹgbẹ́ àṣà Yorùbá dùn èyí kàmàmà ìbéèrè yìí Ìyáàfin bó lè ṣe rí igbákejì mi ẹ rí ìbéèrè yìí bó lágbára. ìbéèrè yìí ó lágbára o ṣùgbọ́n Elédùmarè á bá wa. ẹ ṣe púpọ̀ igbákejì mi ìyàwó mi Ìyáàfin àpọ́nbẹ́pọ̀rẹ́ mi arẹwà mi
ẹ má jẹ́ kó bà wá ní ẹ̀rù. Ìyàtọ̀ ìyá wa ṣé ń gbọ́ wa? Ẹ ṣe ìyàtọ̀ wà láàrin àṣà àti ẹ̀sìn. Ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà, àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn. Ẹ má jẹ́ ká fi ojo ká fi pòjó, ẹ má jẹ́ ká fi ojo pòjó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin àṣà àti ẹ̀sìn. Kí là ń pè ní ẹ̀sìn? Ẹ̀sìn kìrìsìtẹ́nì wà, ẹ̀sìn mùsùlùmí ó wà bákan náà. Àwọn kan tẹ̀ tó wá sọ pé ẹ̀sìn kan tó wá wà tó ń pè ní ẹ̀sìn ìbílẹ̀, ṣùgbọ́n àwa ò lọ ibi ẹ̀sìn kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta rárá. Bẹ́ẹ̀ ni a ò lọ sínú ẹ̀sìn kankan nínú wọn. Àwa wà lórí àṣà. Àṣà gangan là ń sọ nípa rẹ̀. Tẹ́ bá wo ìmúra èmi gẹ́gẹ́ bí olóòtú ọmọ yín, ẹ wo ìmúra mi bó ṣe rí, ẹ wo bó ṣe ń lọ. Mo wọṣọ, mo wọ agbádá, mo dé fìlà lé lórí. Àṣà Yorùbá ni. Kò síbi tí wọ́n ti lè sọ pé ìmúra mi yìí kò tọ́ tàbí kò yẹ. Tọ́ bá rí mi láì tí ì sọ pé ọmọ Yorùbá ni mí, wọ́n á mọ̀ pé ọmọ yìí máa gbé àṣà ilẹ̀ wa lárugẹ, ọmọ Yorùbá lẹni tó ń lọ yìí. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi? Ṣé ń gbọ́ wa? Ẹ ṣe bákan náà tábà tó wá padà sí ẹnu àṣà ní ilẹ̀ Yorùbá tá ń pè ní Nàìjíríà wa, àbí ká wá sílẹ̀ Íjíbítì yìí, ẹ wo àwọn mùsùlùmí. Wọ́n láwọn ò gbọ́ wa. Ok, ẹ jọ̀ọ́ àwọn tó wà ní wọ́n ti túnṣe, àtúnṣe ti wáyé, wọ́n máa gbọ́ báyìí, wọ́n máa gbọ́. Ṣé wọ́n ti ń gbọ́ wa báyìí? Bóyá so àṣà ni à ń sọ nípa rẹ̀. Àṣà yìí làwa ń gbé ìgbésẹ̀ lé lórí. Ìlú kọ̀ọ̀kan, ìsọ̀rí kọ̀ọ̀kan ló ní àṣà láti orísun rẹ̀ wá. Àwa ẹ kú làǹkàyè. Àṣà yàtọ̀ sí ẹ̀sìn o. Ẹ̀sìn àti àṣà ó papọ̀ díẹ̀ ṣùgbọ́n kò jọra wọn. Kí ló fi papọ̀ díẹ̀ ìyá mi? Nínú ẹ̀sìn Islam tí wọ́n bá fẹ́ múra, ẹ máa rí ìmúra àṣà àwọn mùsùlùmí. Bójọ́kùnrin wọ́n máa múra tó máa pé, bójóbìnrin wọ́n á múra á pé, wọn ò ní ṣí àyà sílẹ̀, wọn ò ní ṣí ara sílẹ̀. Àṣà mùsùlùmí ni pé gbogbo ọmọ mùsùlùmí lóbìnrin kó múra kí gbogbo nǹkan tí ń jẹ́ àṣírí lára rẹ̀ kó bò. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọn kó múra tó ṣe é rí. Mo dẹ̀ lérò pé bákan náà ó wà bẹ́ẹ̀ nínú ìlànà Kìrìsìtẹ́nì, torí pé àwọn ẹ̀sìn méjèèjì yìí wọn ò fi àyè gba àṣàkáṣà láti máa wọṣọ tàbí láti máa rìn ìhòòhò. Bẹ́ẹ̀ ni bákan náà nílẹ̀ Yorùbá wa náà a fi àyè gba aṣọkáṣọ nínú ìlú. Ṣé a ti dáhùn ìbéèrè yìí mà? Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àmì àṣẹ ìyá wa, ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀ọ́ à ń retí èpè látọwọ́ àwọn ọkùnrin wa kán bá wa sọ̀rọ̀. Nílẹ̀ Nàìjíríà à ń retí yín, nílẹ̀ Amẹ́ríkà bákan náà à ń retí yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ àtẹ̀ránṣẹ́ sí wa náà ni à ń rí ní orí ètò yìí. Omidan Àmọ̀wó Ábẹ̀wùmí. Àwa nìkan là ń gbọ́ gbogbo nǹkan tí à ń sọ fáwọn. Ẹ má bínú. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa. Bó ṣe rí lẹ́nìí ni tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀, àtúnṣe á wà bẹ́ẹ̀ dáadáa. Ẹ má bínú, ẹ bá wa gbà bẹ́ẹ̀ ní. Ẹ bá wa gbà bẹ́ẹ̀ ní èmi bó bá ṣe wá, ẹ bá wa fìfẹ́ gbà bẹ́ẹ̀. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, òun náà ni kẹ́ máa fi bá wa gbà bẹ́ẹ̀. Tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, ẹ gbọ́ wa dáadáa. Ẹ ṣé. A rí gbogbo àtẹ̀ránṣẹ́ yín láti ọ̀dọ̀ ìyá wa
ọ̀gá wa Yẹmí Ọ̀ní, ẹ ṣé àdúpẹ́ ìyá mi, inú mi dùn láti mọ̀ yín, bẹ́ẹ̀ ni inú wa dùn láti mọ̀ yín. Adúpẹ́ lọ́wọ́ alájà àlùbáríkà queen tí ẹ wà lórí afẹ́fẹ́, omidan àmọ̀wó abẹ̀wòmí, akíyín, akíyín lọ́lọ́kanjọ̀kan, akíyín tọkàntọkàn, akíyín taratara. Ọlọ́run ọba ò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Akí ẹ̀yin olólùfẹ́ wa sí gbogbo àwọn tí wọ́n tẹ̀ àtẹ̀ránṣẹ́ sí wa, bẹ̀rẹ̀ láti Tèmiládé, ìyáàfin, ìyá dáadáa, ìyá lálùbáríkà. Àwọn ìyá yìí ẹ̀ ní rí kú ọmọ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo yín pátá ni Ọlọ́run bá mi tọ́jú ọmọ yín, Ọlọ́run wò lédè yín, ilé tí ẹ fi sílẹ̀ kò ní gbóná, ọ̀dẹ̀dẹ̀ yín kò ní gbóná, ọmọ yín ò ní gbóná òdì pẹ̀lú àṣẹ Ọlọ́run Èdùmàrè. Mo kí ọ̀rẹ́ mi Tèmi, mo kí yín Baálẹ̀ Ìdẹ̀ra Olúwa Bọ́lájí, akí yín Atúnikẹ́ ọmọọba, akí yín Ọmọkẹ́ni Abọ́sẹ̀dé, akí yín Akínwùmí Àdùnní, akí Kamara Kamal, ọ̀rẹ́ Orédé, akí yín Kamal, Orédé, akí yín Alájà Ọlábísí Àmínà Biskam, akí yín akí Ọlájùmọ̀kẹ́ Adénúgbà, Alájà Ọmọlára Àbọ̀lọ́rẹ́, akí yín ní ọlọ́kanòjọ̀kan, Aláàjì Afeez ọ̀gá mi, bóò ni gbogbo ilẹ̀ Nàìjíríà ṣé ó ń lọ déédé ọ̀gá? Ẹ sì wá ṣe bẹ́ẹ̀ tẹ̀ dágbére fún wa tẹ́lẹ̀ àwọn kòtẹ́ wọn fi ẹnu ayé báyìí, wọ́n kàn fò lọ ní fíì. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tá ò tún pàdé ó yàtọ̀ sẹ́ni tí a ò tún ní padà rí wọn mọ́, ẹni di àwátì pẹ̀lú ògo Ọlọ́run. Mo yà àbàrà, ẹ jẹ́ ká lọ kí àwọn èèyàn pàtàkì ní ilẹ̀ Íjíbítì, torí tí a bá kí wọn Ọlọ́run má jẹ́ á rí wàhálà, Ọlọ́run má jẹ́ á rí dààmú. Ẹ jẹ́ ká yà kásáré kí wọn ní ẹsẹ̀ kan. A kí yín gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi ní ẹnu ẹgbẹ́ Oòduà People's Oòduà Progressive Union, ẹ ṣé OPU, látòrí coordinator wa bàbá wa Wálé Májẹ̀mú, mo kí igbákejì coordinator wọn Alhaji Adéyẹmí Absaheed Ibrahim aka Baba Mariam, mo kí yín, mo kí akọ̀wé, mo kí alukoro ẹgbẹ́ níbi tí ó ti bẹ̀rẹ̀, níbi tó dópin sí. Bákan náà mo kí commandant wa ní inú ẹgbẹ́ OPU, Alhaji Abdulkadri Misbaudeen Adékúnlé, a kí yín pé Ọlọ́run á máa fún yín ṣe, ẹgbẹ́ ò ní túmọ̀ yín lórí. Látara bẹ́ẹ̀ ní gbogbo káàárọ̀ òjíire, mo kí gbogbo Oòduà pátápátá, lọ́kùnrin àti lóbìnrin. Àwa kí bàbá wa, olórí wa, aláṣẹ wa, ẹni tọ́lọ́hun yàn, Alhaji Pásítọ̀ Honorable His Excellency Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà. Bàbá látara wọn mo fi bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò mo fi kí gbogbo lọ́ba lóyè ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ bá mi kí àwọn lọ́ba ní káàárọ̀ òjíire. Mo kí gbogbo ẹ̀yin lọ́ba, ẹ̀yin ládéládé, orí adé, mo kí gbogbo yín o, adé á pẹ́ lọ́wọ́, á sì bọ̀ máa pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀. Àdàbẹ̀rẹ̀, ìyáàfin ní adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́, ìrùkẹ̀rẹ̀ á sì di òkìnímọ̀ yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo kí n tó máa lọ náà bákan náà, kó má dàbí àfojúdi, torí èèyàn odò kì í ṣàn, ó má bọ̀ tí ó ti ṣàn wá. Ẹ jẹ́ kí n yà kí n kí bàbá mi, ọba ìlú mi, bàbá tó fọmọdé joyè, ó fi àgbàlagbà wọ́n fi lò ó látòrí adé wọn. Màá fi kí gbogbo ọba ládéládé nítẹ̀síwájú sí pé mo kí ọba Abdulrasaq Olúwafẹ́mi Adébánjọ pé kábíyèsí aláyélúwà bàbá mi, mo kí yín tọkàntọkàn, mo kí yín taratara. Èmi ọmọ yín náà ní tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni mo wó MC Olúọmọ Àbíwá pẹ̀lẹ́, ọmọ yíyọ ẹkùn, ọmọ tòjó kọ́lá wí, ọmọ à ń lè bọ̀ lẹ́yìn, ó ń lára wájú, ọmọ ẹkùn tálákìṣì gbé ẹ̀ níjà, owó ọkọ̀ ìyá òyìnbó, ọkọ̀ arẹwà pọ́nbẹ́pọ̀ rẹ̀, àbí agbófẹ́sọ pé ìṣọkọ̀ rẹ̀. Ẹ gbà mí, ẹ bá wa dá sí o, ẹ bá ń bẹ yáàfin o, ẹ bá ń bẹ yáàfin o. Ẹni tó bá ti lówó lọ́wọ́ ẹ pè sórí nọ́mbà yìí. Ìyáàfin sì nọ́mbà náà pè tẹ́ bá fẹ́ pè mọ́ mọ̀, torí pé àwọn tèmi gan mo mọ̀ pé wọ́n wà lẹ́yìn mi ni, kò sẹ́ni tí ó gbà yìí mọ́ mi lọ́wọ́, kò sẹ́ni tó fẹ́ gba
àkàtà lọ́wọ́ akitì ó sẹ́ni tó fẹ́ gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ dákun mo sọ fún yín ẹni tó bá fẹ́ gba àkàrà lọ́wọ́ ọmọ kékeré yóò wá nǹkan míì lé lọ́wọ́ ẹni tó bá fẹ́ gba ìyá fún ọmọ mi lọ́wọ́ sáà ìyìn lójú kòkòrò bí mo ṣe sẹ́lẹ̀ kan ẹ bá ń wálé kan sí Amẹ́ríkà ẹ bá ń wá kan sí Canada ẹ̀ǹkó kò pọ̀ rárá ibi tí mo sì wá yìí náà ó wù mí kẹ́ bá ń wá kan sí Bigla ní ilẹ̀ Íjíbítì máa manage rẹ̀ pẹ̀lú owó ráńpẹ́ kan bíi $1 trillion ìyẹn fún yín lákàntì mi tẹ́ bá ti fẹ́ ẹ tẹ̀ mí láago ìfún yín lákàntì mi. ṣé ẹ fún un pátápátá ní abẹ́ta o. ń kàn jáwọ́ fúngbà díẹ̀ náà ni. alhamdulilayi mo sùn mo jí sáyé mi ò tójú oorun mi bá bẹ̀ lójú kúrò alàgbọ́ pẹ́ mi tí mo mú wá ọba rẹ̀. Alhamdulilayi mo sùn. Ọlọ́run mo dúpẹ́ o. Mi ò tọ́jú ọrùn mi bẹ̀rẹ̀. inú mi máa dùn fún àwọn tí mò ń rí ìyá mi mò ń rí àwọn èèyàn kan lórí òpó ìtúnú mi sì ń dùn lọ́pọ̀lọpọ̀ mo kí yín tọkàntọkàn ìyá mi Adéníbi Divine Ọ̀nàsànyà ìyá ẹgbẹ́ àṣà Yorùbá dùn ní ilẹ̀ Nàìjíríà nìyẹn ní Ogun State mo kí yín mo wá kí omidan àbúrò mi ẹ̀gbọ́n mi ìyá mi Abídèmí Táwàkálítù Òkúsànyà mo rántí ayé ìgbà yẹn ńgbà tá a wà ní ilé ìfowópamọ́ tá a ti ń ṣiṣẹ́ wọ́n pe báǹkì yẹn ní Apple Microfinance Bank àwọn tí àjọ ṣe tájọ lò gbà ń bẹ̀ náà nu ikú ò ní payín rèwerèwe bẹ́ẹ̀ ni mo kí ìyá mi ẹ̀gbọ́n mi omidan Ayọ̀ọ́lá Yọ̀mádé mo kí yín bákan náà pẹ̀lú ògo Ọlọ́run àdélé láyọ̀ àdélé pé àní lọlé òjijì mo kí tẹ́rí kílẹ̀ pẹ̀lú ẹ̀kan ẹ̀ pé tẹ́rí wọn àwọn ọkọ̀ àwọn ìdákọ̀ wà tá a bá porúkọ wọn àwọn ìdákọ̀ wà tá a bá porúkọ wọn èèyàn kọ̀ọ̀kan fi dàlá lẹ̀ báyìí bì tẹ́rí ẹgbọ́n wọn ní real cash ẹ rí real cash rí tẹ́ ẹ bá ti rí real cash ẹ ti ní owó ọ̀rẹ́ mi ẹ gbọ́ ọ̀gá mi real cash ìyá àfilẹ̀ yìí làwọn fẹ́ bá lọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo kí yín lọ́jọ́ kanjọ̀kan ọ̀gá mi real cash mo kí yín ọmọdé ni yín Ọlọ́run bá dà yín ní àgbàlagbà pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tẹ́ ẹ ṣiṣẹ́ owó yín náà lẹ́ẹ̀nà pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá tún wá na ẹ̀ nílé ná tán ọmọ òtún wá jogún ba pẹ̀lú àṣẹ Èdùmàrè bákan náà mo tẹ̀síwájú mo kí bàbá wa Yísàù Balógun Kúbúrà Yétúndé akíyín ní ọlọ́kanòjọ̀kan mo kí gbogbo yín nílẹ̀ Káàárọ̀ Oòjíire mo kí yín pẹ̀lú èdè abínibí pé ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ilẹ̀ ti ṣú ń bẹ̀ ẹ kú òwúrọ̀ níbi gbogbo tí ilẹ̀ ti mọ́ wá tí ẹ̀ ń kí òwúrọ̀ báyìí a sì kó ẹ kú ìyálẹ̀ta ní ilẹ̀ Íjíbítì torí báyìí àwa ti wà ní ìyálẹ̀ta mo dẹ̀ mọ̀ pé tó yẹ pé ní ilẹ̀ Nàìjíríà àwọn ti máa wà ní ọwọ́ ìrọ̀lẹ́ la máa wà báyìí mo mọ̀ ìrọ̀lẹ́ la máa wà bí aago 4 kọjá nǹkankan àwọn wà báyìí àwa sì ti wà ní bí ọwọ́ àṣálẹ́ ń bí báyìí kọ́lọ́run kó gbà fún wa kí Ọlọ́run kó má fi wá lẹ̀ bákan náà so ní kété tí a ti tẹ̀síwájú nípa àwọn ètò wa àwọn ètò tí ó tún máa wáyé lẹ́yìn tòní ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run kó jẹ́ kí á pàdé ní ayọ̀ àti àlàáfíà kí wọ́n má fi ẹlòmíì ṣe wá wọn ò ní fẹ́ ẹlòmíì ṣe ẹ̀yin náà ètò wa ètò yín òun la wà lórí àṣà Yorùbá ni ìmúra ni àṣà àwa la ní ìsọ̀rọ̀ sí ká pèèyàn lé ẹni tó yẹ ká bọ̀wọ̀ fún àṣà ni Yorùbá ló ní Yorùbá ló ní nínú èdè àwọn olóyìnbó kò sí àpọ́nlé àṣà burúkú ni gbáà nígbà tó mo bá sọ fún ìyá rẹ̀ pé mọ́mì are you okay ẹ gbọ́ ṣé àṣà dáadáa nìyẹn irú àṣà wo la lè pé kò sí inú àṣà wa àṣà Yorùbá nínú àṣà Yorùbá tí ó bá tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé kí ló ń ṣe ìyá rẹ̀ yóò fi tọ̀wọ̀tọ̀wọ̀ ní ó fi ẹ dákun báwo ni wọ́n ṣe máa béèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ ìyá mi pé mọ́ mi ṣàlàáfíà lẹ wà ṣàlàáfíà lẹ wà ẹ gbọ́ ẹ kàn gbọ́ bó ṣe wí ìyá mi ṣàlàáfíà lẹ wà ṣé kò sí kankan kí ló ń ṣe yín àṣà Yorùbá ni ó dùn ó lárinrin ẹ tó bá dẹ̀ lè túmọ̀ kínní yìí tó máa ní àpọ́nlé nínú ní èdè òyìnbó kó tàtẹ̀ránṣẹ́ rẹ̀ kárí báyìí kí ìyá rẹ̀ pẹ̀lú èdè òyìnbó tó máa ní àpọ́nlé nínú bí a ṣe sọ pé ìyá mi ṣé àlàáfíà lẹ wà ẹ̀yẹ
èdè àpọ́nlé tó ń bẹ nínú èdè wa tó jẹ́ àṣà wa ni tó pé tó o bá fẹ́ bẹ́ni tó jù ọ lọ sọ̀rọ̀ tó o bá lo ìwọ fún yóò bú yàrá ìyá rẹ̀ yóò sọ pé yóò bàdí ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni yóò sọ bẹ́ẹ̀. Mo rántí bàbá mi kan ní ilẹ̀ jìbìtì níbi tí mo pàdé ẹ̀ ní Ṣàgámà lọ́jọ́ o bàbá mi bàbá Tọ́pẹ́ bá ní bàbá Mègídá ó ní yóò bà fúrọ̀ ìyá rẹ̀. Kí ló fà tó fi sọ bẹ́ẹ̀? Àṣà Yorùbá wọ́n mọ̀ yìí pé àwọn tó mi àwọn jù mí àwọn tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọn ò lè sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ wọn tàbí ẹni tó jù wọn lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí wọ́n ní àpọ́nlé lára. Aṣọ yìí kálukú wa kò ní fàyà. Ká tó máa lọ ìyá àfọmọ́bọ́láńlé gbogbo àwọn olólùfẹ́ wa níbi tí wọ́n ti ń gbọ́ wa. Ẹ ṣeun olóòtú, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko lẹ́yìn òdì. Gbogbo ẹ̀yin tẹ àtẹ̀ránṣẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín o, ilé yín àtọ̀nà yín ò ní dàrú. Gẹ́gẹ́ bí olóòtú mi ṣe ti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, a dúpẹ́ lọ́wọ́ ìyẹ́gbẹ́ Yorùbá àṣà Yorùbá dùn ti ilẹ̀ Íjíbítì pé ẹ ti ẹ̀ pè wọlé, a dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa ṣe é. Gbogbo ẹ̀yin tẹ àtẹ̀ránṣẹ́ náà, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ ṣé a dúpẹ́. Èmi ò ní lè dárúkọ. Gbogbo yín la kí lọ́lọ́kọjọ̀ kan. Fi olóòtú dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Àti àwọn lọ́balọ́ba ládéládé tá a dúpẹ́ lọ́wọ́ wọn náà. Gbogbo ìbalẹ̀ fúnlé adé o. Kábíyèsí gbogbo ilẹ̀ káàrọ̀jì akínyìn o. Àti màmá wa náà tó jẹ́ ọ̀gá wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà láti. Mrs. Oni látòrí ètò àsọ̀rọ̀mágbèsì fàájì rédíò akínyìn tọkàntọkàn inú wa dùn pé ẹ wà lórí ètò wa ẹ sì tún wà láàrin wa ẹ ní yọ sọnù bí ìgbálẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àmì àṣẹ Èdùmàrè. Òun ni a ti gbọ́ yẹn ká má pe ara wa ká má gba ara wa ní àkókò ọjọ́ ń rebi àná pẹ̀lú ògo Ọlọ́run. Èmi ni ọmọ yín tí ẹ ti mọ̀ bí ẹni mo mọ̀ pé àwọn kan wọ́n wà lórí òpópó lórí afẹ́fẹ́ torí nǹkan yẹn wọ́n sì tí ì gbọ́ sí ẹ mọ̀ nǹkan náà ìyáàfin. yé orí mi o èmi ò sọmọ àlè ọmọ kan ni mí mọ̀ fọwọ́ sọ̀yà ń sì mọ̀ fọwọ́ ọ̀tún júwèé lé bàbá tó bí mi lọ́mọ tó pé mi kì í sọmọ àlè èmi lọ́mọ yíyọ ẹkùn ọmọ tó jọkọ la wí ọmọ à ń lébọ̀ lẹ́yìn ó lára iwájú ọmọ ẹkùn tálákìsì gbèrè níjà ọmọ olóbìnrin òjòwú ọmọ olóbì wọ́rọ́kọ́ tiri wọ́rọ́kọ́ ọmọ olóbì wọ́rọ́kọ́ tiri wọ́rọ́kọ́ èyí tó jẹ́ tẹni àwọ̀sẹ́rù ẹni èyí tó jẹ́ tẹni àwọ̀ sínú igbó ẹranko burúkú arírùmújẹ ọmọ ò báṣọ sílẹ̀ sọmọ obìnrin lóore ọmọ olókòtò ewúre ọmọ olóbòmọ̀gájí ọmọ ọkùn tárákìsì gbẹrẹ níjà ọmọ olóbìnrin òjòwú ọmọ àgbódò ọlọ́rọ̀mọjọ ọmọ ọlọ́rọ̀mọjọ ọmọ òkìtì pọ́npọ́ oníwò méje inú ẹ̀ là ń bọ́ká inú ẹ̀ là ń béèrè inú ẹ̀ là ń bọ́ pọ̀lọ́ oníwò gàgàgà bó o bá wù ọ́ kó má lè kíra rẹ èmi jẹ́wọ́ ara mi mo jí ebi tí mo ti wá àkínbí nílé ìyá ká má nílé bàbá ìtàlápò lèmi ti wá nílùú Ìjẹ̀bú-Òde ó kí ọba mi Àwùjalẹ̀ ọ̀gbẹ́gbẹ́gbẹ́ tẹ̀wọlẹ̀ ẹni lè ìyá tó bí mi lọ́mọ ní Òru Ìjẹ̀bú ní abẹ́ bàbá mi ọba Olórù Abdulrasaq Olúwafẹ́mi Adébánjọ bàbá kí ẹ pẹ́ fún wa kí adé pẹ́ lórí kí bàtà kò pẹ́ lẹ́sẹ̀. Bákan náà mo kí gbogbo àwọn olólùfẹ́ wa látòrí àwọn ọ̀rẹ́ mi bàbá àlíyà jẹ́ ká kí wọn. Àwọn eléyìí wọ́n ṣe gudugudu àwọn gangan ló ṣe jù torí bí bá wọn rìn à ń rí ń bẹ̀ ìbá ọjọ́kọ̀ wọn à ń rí ń bẹ̀ láti orí bẹ́ẹ̀ mo kí bàbá àlíyà mo kí yín aka Alhaji Kazeem Bello mo kí yín mo kí Alhaji Tawhid Adigun Ọláìyá aka Masaro mo kí yín mo kí Alhaji Ọlá Balógun mo kí yín mo kí ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Alhaji Bínúyọ́ mo kí yín bákan náà ẹ má bínú orúkọ ni a fi ń pe ọba aládé mi tó pè yín lórúkọ mo kí gbogbo yín ní ọlọ́kanjọ̀kan mo kí gbogbo ẹ̀yin àǹfààní mi pátápátá láti ibi tí ó ti bẹ̀rẹ̀ àti ibi tí ó dópin sí gbogbo yín ní a fi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀mítẹ̀mí a kí yín pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu a kí yín pé hallelujah fún gbogbo kìrìsìtẹ́nì lójú ọ̀nà a kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà bákan náà ẹ dákun a kí yín wípé àlàáfíà ọlọ́run ìlọsíwájú ọlọ́run ẹ̀mí gígùn kó máa bá gbogbo àwọn olólùfẹ́ wa ẹ ṣàdúrà fáwọn aláboyún. Èmi dúpẹ́ fọlọ́run náà pé olóòtú tẹ̀kọ́ náà ní àǹfààní
láti lè fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin aláboyún pátápátá. Mo ṣàdúrà fún gbogbo ẹ̀yin aláboyún pátápátá pé béwé ṣe ń bọ́ lára igi tí kì í nigi lára òun lọ́jọ́ ìkúnlẹ̀ yìí máa jẹ́. àṣẹ Ẹni kò kí ń gbẹ̀bí ewúrẹ́, àṣẹ ẹni kò ń gbàbí àgùntàn. àṣẹ Láṣẹ Elédùmarè wẹ́rẹ́ la máa gbọ́. Àní gbókù jáde nínú alààyè, a sì ní gbé alààyè jáde nínú òkú. Lágbára Elédùmarè wẹ́rẹ́ la máa gbọ́. ẹ ṣé ìyáàfin a ti wí o ẹ̀yin tí ẹ bí wa ẹ bá wa fi àṣẹ sí bẹ́ẹ̀ ni àwa wí ẹ̀yin àáfàá gbogbo ẹ̀yin àáfàá wa pátápátá ẹ bá wa fàṣẹ sí gbogbo ẹ̀yin pásítọ̀ wa náà ẹ bá wa fi àṣẹ sí. Orí ètò àṣà Yorùbá Dùn ni àwa ò wá síbí láti tako ẹ̀sìn kankan tàbí láti sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Gbogbo ọmọ káàárọ̀ òjíire nílẹ̀ Yorùbá pátápátá làwa torí ẹ̀ wà ní ibi báyìí. Kò bá jẹ́ eléégún ni ọ́ ni, olóró ni ọ́ ni, àáfàá ni ọ́ ni, pásítọ̀ ni ọ́ ni, rántí wípé a ní àṣà nílẹ̀ Yorùbá. Àṣà wa là ń sọ nípa rẹ̀ kí a má ṣe gbàgbé àṣà. Ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́. Níre òun ni à ń sọ̀rọ̀ àtàrẹ. Bẹ́ẹ̀ ni omi kì í balẹ̀ kó má nípa. Gbogbo alánípa owó lánípa ọmọ lánípa ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀. Kí n tó máa lọ lẹ́ẹ̀kan náà kí n lè rí léwọ̀ kí n dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi, èèyàn mi, àbúrò mi, ẹ̀gbọ́n mi, bàbá mi tó jẹ́ kí irú ètò báyìí kó máa tẹ̀síwájú. Wọn ò gbà tọ́rọ́ bẹ́ẹ̀ ni wọn ò gbà kọ́bọ̀. Òun ni a lè pè ní Alhaji Pásítọ̀ Olúwo Rótìmí Rosa Media Recording. Èèyàn ńlá ni wọ́n. Tẹ bá pàdé wọn nígboro yóò dàbí pé kẹkàn mú báyìí kẹkàn kan sí méjì. Mo gbàgbé aṣọ ńlá kọ́ léèyàn ńlá. Bẹ́ẹ̀ ni má fojú pààyàn rẹ̀ torí o mọ ẹni tó lè ṣe kí ni tó lè ràn ọ́ lọ́wọ́, o mọ ẹni tó lè gbé ọ̀gá lọ́jọ́ iwájú. Iṣẹ́ wo lè dá mọ̀ tẹ́dá ó ṣe là ẹ̀dá ò mọ́. Orí mi àpérò, orí mi àpésìn, orí mi gbé mi pàdé olóore, gbé mi pàdé aláàánú. Tí n bá ti pàdé wọn ẹ̀mí ìgbéraga tí ń jáàyàn bọ́, Ọlọ́run má jẹ́ ó bà lé mi, má jẹ́ ṣìṣe láéláyé. Àti ẹ̀yin náà ẹ̀yin olólùfẹ́ mi, ire o, ó dìgbà náà ká tó pàdé. Gbogbo ọ̀rọ̀ ló lè sí o, gbogbo ọ̀rọ̀ ló lè sí, gbogbo èsì kan là ń bọ̀. Ẹni ẹnu ti là kò tẹ́ni ẹnu ti pa. Ṣọ̀ṣọ̀ṣọ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀sọ̀sọ̀ o, òwú yẹn lẹ́nu òun ti kọ́ lórí fa. Ó ti yá ẹ máa bá mi bọ̀. Máa bá mi bọ̀ Sáútì. Ó ti yá ẹ máa bá mi bọ̀. Ibi tá ń mọ́rin lọ. Ẹ bá sọ̀rọ̀ kan, ó sọ fàrẹ̀ wá ti kọ́ lórí mi. Ìyẹn ni gbogbo ọ̀rọ̀ ló lè sí, gbogbo èsì kan là ń bọ̀.